أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله والصلاة والسلام على رسول الله أما بعد. Adá ọpẹ́ fún Ọlọ́run ọba àlekèọlá, atọrọ kẹrẹ àti ìgẹ́ rẹ̀ fún olólùfẹ́ rẹ̀ Ànábì Muhammad. Ìkẹta atọrọ fún Ànábì, ìgẹta atọrọ fún kó dórí gbogbo àwọn Ànábì Ọlọ́run, kó dórí gbogbo àwọn ẹni rere, àwọn àfáà wa, àwọn òbí wa, kó dórí gbogbo mùsùlùmí lọ́kùnrin lóbìnrin. Akíra wa pé assalamu alaikum wa rahmatullahi wa barakatuhu. Akíra wa kú ńgbẹ́, akíra wa kú iṣẹ́ ládàá. Ọba tá ń ti torí ẹgbẹ̀ngbẹ̀, tá ń ti torí ẹ̀ ṣe wàhálà náà kó jẹ́ abá níbi tó lérè. Ìkan nínú àwọn iṣẹ́ tí ó gbọ́dọ̀ wà nínú ẹrù wa, ó gbọ́dọ̀ ní èyí tá a mú wálé ní kìí ṣe tó yẹ kó wà nínú ẹrù wa, tó gbọ́dọ̀ wà nínú ẹrù wa fún gbogbo ẹni tó bá lágbára rẹ̀. Òun la mú wálé ní níbi ọ̀rọ̀ tọ́lọ́run bá ti bá wa sọ nínú Suratu Dhariyat tó ní innal muttaqina fi jannatin wa uyun. Gbogbo ẹni bá bẹ̀rù Ọlọ́run á mú ọwọ́ àlìjẹ́nnà kan, àwọn àlìjẹ́nnà tákìrì mọ̀dọ̀ ń bẹ́ẹ̀ omi àlùbáríkà ń bẹ́ẹ̀. Akhirina ma atahum rabbuhum. Oríṣiríṣi ẹ̀bùn Olúwa, oríṣiríṣi àánú Olúwa tí ń bá wọn níbẹ̀, wọ́n máa gbà á bàbá tí ń fún wọn nìkan láti máa mú mi wá ata'an ghayra majzuz. Àwọn ẹ̀bùn tí ò ní lópin á máa fún wọn lọ́tun. Innahum kanu qabla dhalika muhsinin. In tí ó jẹ́ á máa fún wọn bẹ́ẹ̀ nípa àwọn náà ti ṣe dáadáa láyé, àwọn náà ṣàánú nígbà tí wọ́n ń bẹ láyé, àwọn náà hùwà rí nígbà tí wọ́n ń bẹ láyé. Kanu qalilan minal layli ma yahja'un. Ó kéré nínú òru tí wọ́n fi sùn mọ́júmọ́. Wọ́n ó ṣàrí pé àwọn jí lóru, àwọn ṣe ìbádà fọ́lọ́run. Wa bil asahari hum yastaghfirun. Tó bá tún wá di lọ́wọ́ ìdájí, nígbà táwọn èèyàn bá ń gbádùn oorun jù, àwọn tún máa tọrọ àforíjìn. Ìyẹn dúdú dáadáa tí wọ́n bá ṣe sẹ́yìn lóru kò ní jọ wọ́n lójú, wọ́n bá ṣe tán wọ́n tún máa pé kọ́lọ́run ó foríjì àwọn nígbà pé wọ́n dáràn, wọ́n sì ṣẹ̀ṣẹ̀ kírun tán ni. Wa fi amwalihim haqqul lis-sa'ili wal mahrum. Wọ́n ti wá ní iye kan tí wọ́n ti dedicate nínú owó wọn, nínú dúkìá wọn, pé àwọn aláìní ló lélẹ́yìí. As-sa'ilu lẹni tí ò ní tó ti ń béèrè ẹjọ́ ẹ̀bùn mi, tí ń send message sí ọ pé ẹ dákun ẹ ṣàánú mi, ẹ dákun ẹ bò mí láṣìírí, mo fẹ́ sanwó iléèwé àwọn ọmọ. Sa'ilu nù. Wal mahrum, òun lẹni tí ò ní àmọ́ kò lè, ó ṣeéṣe kó má lè béèrè, ó ṣeéṣe kó má lè sọ fún yín pé òun ò ní, yóò máa wá rún mára. Ẹ̀yin lè mọ̀ fura sí pé kò pàrọ̀ aṣọ, ẹ̀yin lè mọ̀ fura sí pé ó dà pé wọ́n ná lé àmọ́ rẹ̀ níléèwé, kò sì sọ nǹkan kan. Èyí ṣe táwọn ọmọ rẹ̀ ò lọ léèwé, yóò sàmọ̀ dọ́gbọ́n sí i, yóò máa cover up, kò ní fẹ́ jẹ́wọ́. Kìí ṣe ń púfi nígbèraga, ọmọlúwàbí ní ń dà láàmú láti máa béèrè. Maharumu ni. Ìyàwó Aisha tún maharumu sí pé ẹni tọ́lọ́run sọ̀rọ̀ rẹ̀ ní àtòdìjẹ. Ẹran lọ léèwé kò rójútu ẹ, ẹran lọ lé kéwú àkèrè ọ̀ràn, ẹ tún fi sẹ́nu kọ́ṣẹ́ kò ṣàṣeyọrí mbẹ̀, ẹ tún gbogbo bí tẹ́gbẹ́ bá ti ń ṣoríire tóun bá débẹ̀, oríire èèyàn ṣẹ̀ṣẹ̀ parí lòun ó débẹ̀. Gbogbo bí tẹ́gbẹ́ kódà bá ń pín nǹkan lọ́fẹ̀ẹ́ tó bá kiri tiẹ̀ yóò sì tán, àbí kí wọ́n gbé tiẹ̀ fẹ́ lómi. Maharumu ni. Gbogbo bí tẹ́ bá dájú rẹ̀ kọ́ kálónà àlàmọ́lá kò ní ṣàṣeyọrí mbẹ̀. Ẹni tọ́rọ̀ rẹ̀ bá rí sẹ́yìn pé ó pọ̀ bẹ́ẹ̀ nínú àwọn èèyàn, kọ́ lọ́mọ sọ̀rọ̀ wa bẹ́ẹ̀, kọ́ mọ́ fi ṣàdánwò fún wa. Ẹni tó bá rí bẹ́ẹ̀ nínú àwọn èèyàn, ẹ ṣàánú òun náà, ẹ má kórìíra ẹ̀, ẹ ṣàánú ẹ̀, ẹ fún nínú owó. Ṣé rí ká níye kan tá a dedicate nínú owó láti máa fi ran aláìní lọ́wọ́, òfin ẹ̀sìn tó lágbára ni. Òfin ẹ̀sìn tó tá a bá ti gbọ́rọ̀ sọ́lọ́run lẹ́nu ń bẹ̀ ká yọ zaka yíyọ nìyí tá à ń sọ lénìí. Tá a bá ti gbọ́rọ̀ sọ́lọ́run lẹ́nu ń bẹ̀ ayé ó bàjẹ́ o, ọ̀run wa náà ó dẹ̀ bàjẹ́. Kì í ṣe pé nọ́mbà fẹ́ pé tó bá fẹ́ láyè tó ga lálìjẹ́nnà nìkan ni ó ṣe léyìí, ó gbọ́dọ̀ ṣe tó bá ti wà eligible láti yọ zaka. Ó gbọ́dọ̀ ni. Gbogbo bí tọ́lọ́run bá ti ń sọ̀rọ̀ ìrun nínú Kùránì, èyí tó pọ̀ jù ń bẹ ó rí tọ́lọ́run máa fọ̀rọ̀ zaka sí. Ìrun àti zaka, ìrun zaka, ìrun zaka. Èyí ṣe tí wọ́n tẹ̀léra wọn báyẹn. Ní tí òjò gbọ́ yé ni pé sórí community àbí ìlú táwọn èèyàn bá wà tí àwọn olówó bẹ̀ wọ́n yìí bá ti jẹ ṣẹ́kù fáwọn tálíkà, criminality sì máa pọ̀ ń bẹ̀ gan, ìwọ ọ̀daràn. Torí àwọn tálíkà bẹ̀ kìí ṣe gbogbo wọn lè ṣe sùúrù. Àwọn kan ń bẹ ojú kòkòrò àti mo fẹ́ dà àti frustration yóò dààmú wọn débi pé kí wọ́n rò pé káwọn gbà ní tipa lọ́wọ́ ẹ̀yin olówó ni solution. Olè ọ̀pọ̀ láwùjọ. Àwọn tí ò lè jalè ó mọ̀ pẹ̀gàn yín tẹ́ lówó lọ́wọ́. Kìí sì ṣe gbogbo yẹn ní ọ̀pẹ̀gàn rẹ tó mérí bọ́ o. ń bẹnu àwọn èèyàn tó bá rò kúrò sí ọ, tó bá rò sí ọ yóò kọlù ọ, tó bá rò kọ l'accident ó ní, tó bá rò kí company rí yóò jóná. Ẹ̀mí tọ́lọ̀ fún lágbára débẹ̀. Kódà àwọn kan máa ṣàṣàṣì nírú society tẹ́ ẹ̀ bá ti láàánú ara yín bẹ́ẹ̀. So aburú tí máa ṣẹlẹ̀ látara kí àwọn olówó society kan máa ní àánú àwọn tí wọ́n jọ wà ní community kan máa láàánú wọn lójú kì í ṣe díẹ̀.
nígbà t'Ọlọ́run fẹ́ create balance tó sì sì mọ̀ pé òun dá wa kọ́wọ́ wa máa jura wa lọ bẹ́ẹ̀ bá jọ bímọ bẹ́ẹ̀ bá bí táìkàn yìí lọ́mọ tẹ́ bí wọ́n jọ kan náà tẹ́ ń daṣọ kan náà sí wọn lọ́rùn oúnjẹ kan náà wọ́n jẹ dàgbà ilé ìwé ńjọ́ kan náà wọ́n wọ̀ bákan náà wọ́n ṣe jọ mọ̀wé wọ́n jáde nílé ìwé lọ́dún kan náà wọ́n wọ yunifásitì lọ́dún kan náà wọ́n parí lọ́dún kan náà wọ́n ríṣẹ́ lọ́dún kan náà pẹ̀lú ògo Ọlọ́run ẹnìkan padà làjẹ́ ní kejì lọ ètò Ọlọ́run ni ó ní wàrọ̀ fáwọn ba'dakum fawqa ba'din darajat ẹ mọ̀ jura yín lọ láyé ẹnìkan mọ̀ wá láìrí nínú àwọn méjèèjì wọ́n sì jọ bí wọ́n ńjọ́ kan náà ni ẹnìkan sì mọ̀ rí láì wá ntẹnìkan dààmú tí ń tẹ́ láàgùn kó tó rí ẹnìkan sì he nílẹ̀ ńlẹ̀ ntẹnìkan dààmú tí ń láàgùn kó tó wá rí ẹnìkan dẹ̀ he nílẹ̀ ńlẹ̀ láì ṣe wàhálà ètò Ọlọ́run ni bó ṣe ṣayé nìyẹn ó wá ní kí la yakuna dulatan bainal aghniya'i minkum kí wealth arizikì àti ọlà kó má bàa concentrate lórí ẹ̀yin minority ẹ má spread ẹ̀ ẹ jẹ́ ó má dọ́dọ̀ àwọn aláìní náà kí balance lè wà nínú àwùjọ tẹ̀ bá ti láàánú àwọn tí wọn ò ní kò ní sí fọkànbalẹ̀ fẹ́yìn tẹ́ ẹ ní àwọn tí ò nínú ní fọkànbalẹ̀ gbogbo yín jọ wà nù ìpayín kìkì tẹ́ báyìí sì wà nù wàhálà tẹ́ wà nù ìpayín kìkì olówó ò ní lè jáde lọ public kò ní lè wá kírun jàmáà mọ́ torí mi rè ọ̀balẹ̀ yọ máa sá fáwọn tí ó fògùn bà wọn lọ́wọ́ yọ máa sá fáwọn tí ó fàfọ̀ṣẹ béèrè owó lọ́wọ́ òun ẹ̀mí rè ọ̀balẹ̀ mọ́ tálíkà náà ẹ̀mí kálukú ní balẹ̀ nígbà tí táwọn olówó ò bá ti máa ná fáwọn tálíkà tí ò bá ti sí ìrẹ́pọ̀ láwùjọ ìyẹn ní Islam gbé kalẹ̀ lófin ló fi ṣòfin zaka pé zaka gbọ́dọ̀ wà nígbà táwọn kan láwọn yọ zaka mọ́lásùkò Abubakar ó gbógun ti wọ́n torí tí wọ́n bẹ́ẹ̀ lè rí òfin yẹn tán bẹ́ẹ̀ lè rí múṣẹ tí wọ́n wá successful ní pa àwọn yọ zaka máa yọ bàjẹ́ pátápátá àwọn gọ́ọ̀mẹ̀ntì olóde tá a lọ ayé kan òde wọ́n ṣe ń pè secularism tí wọn ò mọ Ọlọ́run gan àwọn gan impose tax kí ni túmọ̀ tax ká gbà lọ́wọ́ ẹni tó ní ká fi tún ìlú ṣe ká gbà lọ́wọ́ ẹni tó ní ká fi tún public interest ṣe nítorí nǹkan gbọdọ̀ wà ń bẹ̀ bẹ́ẹ̀ ṣe fún òṣè mọ́ Ọlọ́run tó àwọn gan gbẹgbẹ́ pé táàkì gbọdọ̀ wà táàkì tí Islam gbé kalẹ̀ ń zaka ẹ gbọdọ̀ yọ nọ́mbà fẹ́kọ̀ nọ́mbà túláàsì ni béèrè lọ́wọ́ àwọn àfọ̀n mímọ́ àwọn tí wọ́n bá gbọ́ súnà nẹ́bì yìí kìí ṣe wọ̀ndọ̀rùkù àfáà o àwọn tó bá kẹ́kọ̀ọ́ ẹ̀sìn yanjú bí wọ́n ń pé owó tí mo ní ṣe zaka wọbẹ̀ àbí ọ̀wọ́bẹ̀ àìmọye yẹn lọ́wọ́ eligible fún zaka tí ọmọ yìí pé Ọlọ́run ń communicate ọ̀rọ̀ zaka ń bá wọn wí ìlérí tọ́lọ́run sì ṣe fún gbogbo àwọn tí kì í yọ zaka kì í ṣe díẹ̀ onítọ́ba dijọ́ alkiyama yawma alladhina yaknizuna dhahaba nínú suratu tauba àwọn tí wọ́n kó góòdì sílé wàlìfìdọ́tà àti sílvà àti gbogbo ń tà ń pè ní owó lẹ́ni wala yunfiquna fi sabilillah tí wọ́n kì í ná sójú ọ̀nà Ọlọ́run fabashirhum bi'adabin alim bá mi dùn wọ́n nú kó wọ́n bọ̀ wá jẹ ìyà gidi níwájú Ọlọ́run yawma yuhma alayha fi nari jahannama wọ́n gbé gbogbo owó tán nìyẹn wọ́n sọ di irin wọ́n wá gbé sínú náà jahannama yóò gbóná fatukwa biha jibahuhum wọ́n máa fi lọ̀ wọ́n lójú báyìí Ọlọ́run má fi àná jẹ wá junubuhum wọ́n máa fi lọ̀ wọ́n lẹ́gbẹ̀ẹ́ wa dhuhuruhum wọ́n máa fi lọ̀ wọ́n lẹ́yìn hadha ma kanastum li anfusikum wọ́n máa sọ fún wọn pé owó tẹ́ tọ́jú náà la fi ń lọ̀ yín lára yìí fadhuku ma kuntum taknizun Ọlọ́run má fi jẹ wá béèrè lọ́wọ́ àwọn mímọ̀ pé mò ń ṣe bísínẹ́sì báyìí ẹjọ́ ṣe zaka wọ ọjà mi tó bá wọ èlò ni kí n máa yọ tí lọ́wọ́lọ́wọ́ presently ní Nàìjíríà mo rò pé rate zaka tíyẹn bá fi gold calculate around 1.1 million ní around ní mo wí o 1.1 million ó lọ béèrè lọ́wọ́ àwọn tó bá jẹ́ bí zakat organization àwọn TMC ní àwọn míì náà wà bí abáwọn àfáà tí wọ́n bá lákòólé kan calculation yẹn dáadáa around 1.1 million rate yẹn máa ń change bí price gold bá ṣe ń lókè bí bá ṣe ń lọlẹ̀ sí and tó bá yẹ pé silver ló fẹ́ fi kà á around 110,000 naira lọ́dà ipò jẹ́ presently around iye tó ti bá a náà nìyẹn ká fi silver yọ ló pay tálíkà jù torí yẹn tí ó wà eligible fún zaka ọ̀pọ̀ láwùjọ ká sì fi gold yọ òun ló lẹ́rìí jù so èyí tó bá wọn kó o mú ń bẹ̀ so tó bá yẹ sí pé oní bísínẹ́sì kan tó ń rọrùn tó yẹ sí pé ọ̀rọ̀dù tìjára ní zaka rẹ̀ zaka tá ń pè bẹ́ẹ̀ ni ẹni tí ń rajà tí ń tún ta ọ̀n taṣọ lẹ́kọ̀ọ́ dùmọ̀tà lápèjúwe oníṣọ́ọ̀pù ńláńlá ń bẹ̀ gbogbo tí ń bẹ́nu stọ́ọ̀kì rẹ̀ ọwọ́ ti 2 million naira ẹjẹ́ sọ pé for example ọwọ́ ti 2 million naira ọwọ́ eligible fún kó yọ zaka kódà kó mọ́ ní káàṣì 2 million naira lákàùntì rẹ̀ gbogbo ọjà tí ń bẹ́nu ṣọ́ọ̀pù rẹ̀ yẹn náà ọwọ́ ti 2 million naira ọwọ́ eligible fún zaka percentage kékeré náà ni ó dá sí 10 ìdá kan nù ìdá 10 ó tún dá sí 4 kò jù bẹ́ẹ̀ lọ nǹkan kékeré náà lọ́lọ́run béèrè lọ́wọ́ rẹ̀ ntí ọ̀rọ̀ Ọlọ́run tó rè mí náà lọ́rùn ni Ọlọ́run kì í jẹ wá ń yà kì í sì jẹ wá ń pa lérí ntọ́ bá le nǹkan kéékèèké tí ọ̀rọ̀ wa lọ́rùn náà láti fi lè dùn ẹlòmíín nù ẹjẹ́ àdùn ọmọlàkejì nù o béèrè lọ́wọ́ àwọn àfẹ́sìn ṣe bísínẹ́sì tèmi kì í ṣe gbogbo bísínẹ́sì náà zaka applicable sí
kì í sì ṣe gbogbo owó ẹni bá ní gbèsè lọ́rùn tó bá ti calculate ẹ̀ tó bá ti pé gbèsè tó níyẹn ju iye tí zaka rẹ̀ wọ̀ ti lọ ó lè má wà eligible láti yọ zaka àbí ó ní owó yẹn lákàùntì ó gbọ́dọ̀ pọ́dún kan lákàùntì rẹ̀ yẹn ni pé tó bá yọ nínú Ramadan ọdún yìí ìgbà tí ó bá fi di déédéé nínú Ramadan next year tó bá tún wà eligible tó bá wo àkáùntì rẹ̀ tó bá rí kí àkáùntì rẹ̀ ti wá sílẹ̀ ó ti below minimum tán ló gbọ́dọ̀ tá a sọ lẹ́ẹ̀kan pé 1.1 àbí 110 tó bá ti below rẹ̀ tó ti dínkù láwọn iye yẹn tó ti wálẹ̀ jù bẹ́ẹ̀ lọ ó tún calculation yẹn bẹ̀rẹ̀ níjọ́ tó bá tún pé padà ní so ó kẹ́kọ̀ọ́ yẹn lọ́dọ̀ àwọn mímọ̀ tí wọ́n mọ̀ nípa rẹ̀ kó fi lè mọ̀ nípa ṣé zaka wọnú owó mi àbí ọ̀wọ́ ọlọ́mọ bínú sí wa jogún àyèrè fún wa lálẹ́ Janna subhana rabbika rabbil izzati amma yasifun wa salamun ala al mursalin walhamdulillahi rabbil alamin.